bá bùn kó bùn mi ẹni Ọlọ́run bá bùn kó bùn mi. Àyìn bọ̀dá tí ń lọ. Àyìn bọ̀dá. Ṣé máa wá òkè? Ṣé ìrè tó rí mi mo jẹun tó lè fún ẹ lówó? Ẹ jẹ́ má jẹ́ kí n kanra mọ́ yín. Tèmi gan ṣe wà yìí, bá sọ nǹkan tó ń ṣe mí fún yín ẹ máa kó ọwọ́ yín lé mi lọ́wọ́ ni. Kọ̀mọ̀dá ń lóhùn. Ó dá. Àṣẹ ní í ṣera rẹ̀. Aláìmọ̀kan. Èmi làá wàá ṣe báyìí. Ṣé ń pè é ní àbí ń tẹ̀lé ẹ lọ síbẹ̀? Kí lẹ fẹ́ lọ ṣe? Ṣé bá lọ bẹ́ẹ̀ náà ni àbí kí n la wá fẹ́ ṣe ẹ̀bẹ̀ láàbò síkà? Ẹ fẹ́ lọ bẹ̀. Màámi, àbí nǹkan tí mo ń sọ òye yín ni? Ó yẹ pé géèmù yín. Play géèmù yẹn lẹ́ẹ̀mejì. Then nọ́mbà yẹn 4 tó wà wájú yọ kó fi 2 sí kó fi play ẹlẹ́ẹ̀kẹta. Okay. Ṣé o lè ṣiṣẹ́ tíṣà ni? Ní school wo nìyẹn? Ṣé gbogbo àwọn school tó wà ládùúgbò tí wọ́n máa fi 15k lọ́yàn lóṣù? Èmi inú wọn gan pẹ̀lú 15k ọ̀hún náà wọ́n á tún jẹ staff wọn sálárì. Eré àwọn ọmọ yìí ti pọ̀ jù. Àwọn pẹ́rẹ́ǹtì mi gan sef wọn kì í try. Tọ́mọ bá tiẹ̀ gbá assignment wálé kó tó máa bọ̀ ní school láàárọ̀ ọjọ́ kejì, ó yẹ kó check ìwé ẹ̀ bí ó ṣe àbí kò ṣe. Jacob Ìyàndá, come here. Why don't you do your assignment? Can't you talk? Hello, Aunty Fúnmi. Ó yá, go and sit down. Tó bá ti kúrò níbi iṣẹ́ nírọ̀lẹ́ lọ sí shop Madam Gold kó lọ ṣe irun rí ẹ̀ ń bẹ̀. Mo ti book sílẹ̀ fún ẹ, mo ló ń bọ̀. Mo dẹ̀ ti sanwó fún wọn. All right ma. Ẹ ṣé àǹtí mi. Ẹ dákun ẹ bùn mí nítorí Ọlọ́run. Àwọn fáǹsì mi ò ní kí ni à ń ṣe mí. Ẹ dákun ẹ̀yin fáǹsì mi díẹ̀ nínú ìmọ́lẹ̀ òun lẹ wò. Ṣé wá rí díẹ̀ tẹ́ wò ẹ tí ì rí nǹkan kan. Kí mo wí ẹ tí ì rí nǹkan kan. Ṣé ẹ rí kí mo tiẹ̀ ń sọ ẹ má jẹ́ ń dánu. Ẹ̀yin náà kúkú mọ Kúnlé Animate tẹ́lẹ̀ náà. Kì í ṣèṣekúṣe, kì í gbé ìgbékúgbé, kì í gbé jáde. Gbogbo fíìmù rẹ̀ ìmọ̀ ọmọpọlọ dání. Ṣé wá rí mọ́lẹ̀ yìí? Gbọ́ngbọ́n tó kàn sí. Ẹni ó bá wá rí fíìmù ìmọ́lẹ̀ yìí wò lágbára Ọlọ́run ìmọ́lẹ̀ ara yín kò ní dóòkùn. Àmọ́ ẹ wá dákun gbogbo ẹ̀yin fáǹsì wa. Kúnlé Animate ó ti bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ lórí fíìmù ìmọ́lẹ̀ yìí. Bí ẹ ti ra tíkẹ́ẹ̀tì tẹ́ ẹ fi rí wò. Òun ló wá pè mí tó ní tọ̀ bàbá Bọ̀wálé. Ẹ wá bá àwọn fáǹsì yín ẹ wá bá wọn sọ̀rọ̀. Mo wá ní kò sí wàhálà. Ń bá wọn sọ̀rọ̀ wọn ó sì gbọ́ bí wọ́n ti máa gbọ́. Àmọ́ kí n tó bá wọn sọ̀rọ̀ bá ń ṣe kéèké nínú fíìmù ìmọ́lẹ̀ ọ̀hún bá ń ṣe sójú kan kí wọ́n tiẹ̀ kọ́kọ́ rí ìtọ́wò ọbẹ̀ rẹ̀ ná. Nígbà wọn bá ti wá rí ìtọ́wò ọbẹ̀ rẹ̀ ná ń wá ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé fún wọn pé tọ̀ mọ́gí ń bẹ o iyọ̀ sì dùn. Ṣé wá rí wíwàtà tí mo wàtà tí mo wá bá yín sọ̀rọ̀ wá sakọ ẹ̀bẹ̀ mo wá bẹ̀ ẹ ní wówó tì ọwọ́ yóò ní kànsàlẹ̀ àpò. À ń rọ́wọ́ yín kódà gan láì béèrè ẹ̀ ń ṣe ẹ ṣeun àdúpẹ́. Àmọ́ Kúnlé Animate mo nígbàgbọ́ pé ó ti ṣàlàyé ìtọ́jú wa ń rí lẹ́kùnrẹ́rẹ́ lórí bá a ti ń ṣe àwọn fíìmù yìí jáde. Ní wulẹ̀ mú ẹnu bàyún mọ́.
àmọ́ ẹ dákun àti bí ìjẹta tá a ti ní kí àwọn èèyàn máa ra tíkẹ́ẹ̀tì ìwọ̀nba èèyàn díẹ̀ náà la rí tó ti sanwó tíkẹ́ẹ̀tì. Inú àwọn ìwọ̀nba díẹ̀ tá a rí náà 1,000 la ní kí wọ́n san, àti rẹ́ni ó san 5,000 5,000, àti rẹ́ni ó san 2,000, àti rẹ́ni ó san 3,000. Torí kíni? Ìfẹ́ tẹ́ ẹ ní sí wa náà ni. A dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ó nífẹ̀ẹ́ yín náà. Ọlọ́run ní fi yín lẹ̀ ńgbà kọ̀ọ̀kan. Ẹ jọ̀ọ́ ẹ bá wa tú yáyà, ẹ ràn á lọ, ẹ bá wa sanwó tíkẹ́ẹ̀tì kí a lè bá rí ìmọ́lẹ̀ wò. Mo ti sọ lẹ́ẹ̀kan, ìmọ́lẹ̀ ara yín kò ní dóòkùn lágbára Ọlọ́run. Ẹ ràn á lọ, ẹ dákun. Àkáǹtì tẹ́ ẹ sanwó sí ńlẹ̀ ń wò lójú amóhùnmáwòrán. N tá a sì sọ bí ó bá yé yín, ẹ lè bá Kúnlé Animate, ẹ lè bá sọ̀rọ̀ lórí WhatsApp. Ẹ kàn sí gbogbo ntẹ́ bá fẹ́ béèrè, ẹ béèrè lọ́wọ́ rẹ̀, yóò dá yín lóhùn. Ẹ ṣeun. Ẹ má wàá gbàgbé ọjọ́ Jímọ̀ tí ń bọ̀ yìí tọ̀sẹ̀ yìí òun ni ìmọ́lẹ̀ ó jáde sórí YouTube. Àwọn tí wọ́n bá wà nínú gúrúùpù tí Kúnlé tó dálẹ̀ fún ìmọ́lẹ̀, ẹni bá ti sanwó nìkan tó wà nínú gúrúùpù, àwọn wọn ò rí ìmọ́lẹ̀ wò lọ́jọ́ Jímọ̀. Mo rò pọ́rọ̀ mi yé yín. Ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ yín o. Ọwọ́ yín ò ní kán sàlẹ̀ àpò. Ẹ ní wówó tí o. Ó dìgbà.